Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo rè o. Bẹ́ẹ̀ wà ní dẹ́kọ̀ bẹ́ẹ̀ bá mi lé. Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo rè o. Bẹ́ẹ̀ wà ní dẹ́kọ̀ bẹ́ẹ̀ bá mi lé. Ìbàdàn ni mo rè. Ẹ̀yin ọmọ Ìbàdàn kí ni sóyin? Ṣé sóyin ń sú ọ? Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn bàbá yín ti ń lo Google kóyìnbó tó gbé Google dé? Adébàdàn a lọ wo ẹni tó kọ́kọ́ lo Google kí òyìnbó tó introduce Google fún wa. A lọ wo tí wọ́n fi detect ní ìlú Ìbàdàn. Wọ́n tí wọ́n fi detect ní Ìbàdàn, nǹkan yẹn sì wà ń bẹ dọ́là. Adébẹ̀ a béèrè ọ̀rọ̀. Wọ́n ṣàlàyé fún wa. Alátọ̀dọ̀ Yorùbá wuyì láti wá. Aláàfẹ́ mọ orísun wa. Wọ́n láwọn bàbá wa ò gbọ́n. Ṣé lóòótọ́ ni àwọn bàbá wa ò gbọ́n? Ṣóyìnbó ló fún àwọn bàbá wa ní ọgbọ́n? Ṣé lóòótọ́ ni àwọn bàbá wa ò ní làákàyè? Ṣóyìnbó ló kọ́ àwọn bàbá wa ní làákàyè? Aláwọn bàbá wa ṣé wọ́n ti ń sin Ọlọ́run kóyìnbó tó gbé ìsìn lọ́hùn dé? Adébàdàn a béèrè. Wọ́n jẹ́ kó yé wa wípé àwọn bàbá wa kan ní ìlú Ìbàdàn ni wọ́n kọ́kọ́ lo Google. Wọ́n ṣàlàyé tí Google detect fún wọn. Ǹjẹ́ ìmọ̀ bí tí wọ́n ń pè ní gẹ́gẹ́? Ṣé mọ ìtàn gẹ́gẹ́? Ẹ mọ bí ìtàn yẹn ṣe jẹ́? O kí ló kan Google àti gẹ́gẹ́? Ẹ máa gbọ́ nínú ìtàn yìí. Adọ́dọ̀ àwọn màmá wa, màmá ńlá, kọ́lọ̀ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. Àgbà onítàn lórílẹ̀. Kẹ́ ẹ máa lọ sókè, kẹ́ máa lọ sókè sí. Ẹ já lọ wò. Báwo ni Google ṣe detect àwọn nǹkan kan? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìbàdàn ibi ò lè gbé ń jàre oníhun. Wọ́n á ní ìwọ náà ṣe gbé bẹ́ẹ̀ o. Ẹ má bẹ́ o. Ẹ bá bẹ́ níwájú àwọn Ìbàdàn. Ẹ já lọ. Kẹ́ lọ wo ọpọlọ táwọn bàbá wa ní. Wọ́n lè parọ́ fún wa. Wọ́n láwọn bàbá wa ò lákọsílẹ̀. Wọn ò lákọsílẹ̀. Ṣé lóòótọ́ ni àwọn bàbá wa ò lákọsílẹ̀? Ṣé lóòótọ́ ni àwọn bàbá wa ò ní mọ ìwé ni wọn ò ní làákàyè? Bẹ́ẹ̀ tí wọ́n bá ní làákàyè, ìjọ́ wo tí a lọ sí Abẹ́òkúta, a béèrè tán Abẹ́òkúta. Kí ló dé tí wọ́n fi sọ pé Abẹ́òkúta ni bíbí? Wọ́n fi hàn wá nínú show Yorùbá wuyì wípé Abẹ́òkúta ni àwọn bàbá wa sá sí nígbà ogun Dàòmẹ̀. Ni wọ́n ṣe pè ní Abẹ́òkúta. Ṣé làákàyè kan ju bẹ́ẹ̀ yẹn lọ? No, mo ń béèrè lọ́wọ́ yín. Ohun tá a kọ sínú pépà, ìyẹn lè parẹ́. Ṣé Abẹ́òkúta tí wọ́n signify pé òkúta yìí o, abẹ́ ẹ̀ la sá sí o, ṣé ìyẹn lè parẹ́? Ta ló gbọ́n jù nínú àwọn bàbá wa àtàwọn òyìnbó? Gẹ́gẹ́ la tún lọ ní Ìbàdàn nísìn. Ìbẹ̀lẹ̀ ti máa mọ ohun tó ṣẹlẹ̀. A máa ṣàlàyé fún yín. Ẹ máa rí wípé Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo. Ìlú Qdot, Mọ́rílì àti gbogbo àwọn ọmọ olóríire tí wọ́n ń ṣe dáadáa. Wọ́n pọ̀ ní Ìbàdàn gan. Kàdárúkọ díẹ̀ ni o. Ìbàdàn, Ìbàdàn, Ìbàdàn. Ẹ já lọ sí Ìbàdàn. Ká lọ wò túmọ̀ gẹ́gẹ́. Ká lọ wo ọpọlọ táwọn bàbá wa ní àti làákàyè tí wọ́n ṣe. Ó dà mọ́ ẹ dá orúkọ yín fún wa. Ibi tí Mrs. Abusatu Ayọ̀lá Adébọ́lá. Tí gbogbo àwọn èèyàn ń mọ̀ sí Ìyàlá. Ìyàlá. Ìtagbéni náà la fẹ́ gbọ́ látẹnu yín. Ẹ tẹ̀síwájú mọ́. Agbeni. Àbí kẹ́ kọ́kọ́ dárúkọ agboolé tí yín ná. Agboolé Agbeni lẹ wà. Agboolé Agbeni gẹ́gẹ́ náà la wà. Agboolé Agbeni la wà. Ilé ibi tí Agbeni wà, ó wà ń gbẹ̀jọ́ the first building tẹ̀kan na pálásì rẹ̀ wà bẹ́ẹ̀. Pé ní atọ́lọ́sùn ọmọ ìyá ni wọ́n. Agbeni ló mú Ọlọ́sùn dé Ìbàdàn. Ẹ tẹ̀síwájú láti bíbo. Láti Ọ̀fà. Ọ̀fà. Agbeni ní dúró sarọ́rí relationship tó wà lọ́dọ̀ wọn bí ẹ ṣe kọ̀nẹ́ẹ̀tì òye mi ò ní ẹ̀wọ̀n ní wọn. Àmọ́ Agbeni lọ́nà wọ ọbẹ̀ sí dúró sarọ́. Ọmọ ìyá kan náà ìlà kan náà wọ́n jọ ń kọ. Wọ́n ṣe dọ́mọ ìyá náà. Àwọn ọkọ méje, àwa kọ méje ní. Ẹ lè mọ̀ bí ẹ bá sọ difference.
nǹkan kan náà ọ̀nà kan náà wọn ò pa àtijọ́ wa. Agbeni ọwá wálé àti Ọ̀fà nílé ológbò túṣẹ̀ làgbeni ti wá nígbà tí a ní ogun kan ṣẹlẹ̀ ní Ọ̀fà gẹ́gẹ́ bí ìtàn láti wá ṣètò ogun yẹn ní tó ṣàrò àbí nǹkan iná ṣàgbà sí ọ̀rọ̀ tó pé Agbeni fi ń bọ̀ ní Ìbàdàn nígbà tí Agbeni dé gẹ́gẹ́ ọwọ́ adó nípo lòun ń lọ bẹ̀ kí ifá àwọn ó ojúwe ọ̀nà fún wọn. Ọkọ̀ọ̀kọ̀ náà kìíní sí ọjà bá onírara ó tún nà síbi ọ̀nà òkè dáadáa onírara nígbà tó wá nà sísàlẹ̀ lọ́nà gẹ́gẹ́ ó ní kí wọ́n mọ̀ sùn bẹ́ẹ̀ bí wọ́n ti lọ bí wọ́n ti ń lọ kò tí ì sí títí sákíọ́sì nígbà tó débẹ̀ tó wá dúró kò tí ì sáwọn sákíọ́sì tá a débẹ̀ kò tí ì sí wọ́n bẹ̀ gbà náà iná wá pé gẹ́gẹ́ ló ṣe ibi ìdá gẹ́gẹ́ ló ṣe ni wọ́n fi ní ìmùdù ní gẹ́gẹ́ àwọn dúró ṣarọ́. Ẹ tẹ̀síwájú mọ́. Ẹ tẹ̀síwájú mọ́. Àwọn dúró ṣarọ́ ni wọ́n bíìdì gẹ́gẹ́ dáadáa àmọ́ ìran bàbá tèmi ó ní gẹ́gẹ́ ni bí ìṣe nígbà wá kọjá yẹn gádà síbí ni wọ́n wà náwó rẹ̀ lọ gbogbo dùgbẹ́ Agbeni ló ní railway station Agbeni ìgbà kan gbowó railway station owó torí bàbá wa ní ìní òjì àpọ̀n kankan bẹ́ẹ̀ mọ́ gbogbo ọ̀nà báwọn ni bó ti ṣe. Bí lọ káàkiri gbogbo agbègbè pátápátá náà l'Agbeni ẹni lọ sí Dùgbẹ̀. Ọ̀nà bíi l'Agbeni fèsì jù ní ìsìn tí wọ́n bá láwọn lọ Agbeni títí dé Randa ní kí ni ilé bá délé yìí jẹ́. Amẹ́nigun. Amẹ́nigun Agbeni Amẹ́nigun ibi báńdírì rẹ̀ tó hẹ́ndì sùn àmọ́ pé èèyàn ní property pé mo débì kan mo ralẹ̀ àbí mo gbalẹ̀ ńbẹ̀ Agbeni ọ̀fẹ́ ó sì nílẹ̀ táwọn ọmọ Agbeni mọ̀. Ó tó Amẹ́nigun náà oyè wo ni wọ́n máa ń jẹ ní Agbeni l'Agbeni máa ń jẹ. Àlùyé o ogun nìran wá jà o àmọ́ ní ìsìn ẹ̀kẹ́rin Olúbàdàn lẹ́yìn tó wà ń bẹ̀ ẹ̀kẹ́rin Chief Abíbọ́lá Àjíbọ́lá pé oyè kan nílùú pàtíkúlà lè dùn oyè ìlú ọbẹ̀rẹ̀ lórí Bọ́gàjì títí tóbi débi tó dé ìlú àmọ́ àwọn bàbá wa ogun ni wọ́n jà. Ṣùgbọ́n nísìnyí ọmọlé Agbeni kan ti di ẹ̀kẹrin Olúbàdàn báyìí. Abíbọ́lá Àjíbọ́lá. Ológun ni Agbeni. Àlùbí pé oyè kìíní àwọn òun ló jẹ́ oyè Ìbàdàn tó fi wá débi ẹ̀kẹrin Olúbàdàn báyìí. Tá bá ń sọ̀rọ̀ nípa òṣèlú Ìbàdàn ipa wo ni Agbeni ilé Agbeni ń kó nípa òṣèlú Ìbàdàn. Ṣíìfù tí ń fẹ́ sòṣèlú òṣèlú wọ́n mú fù pẹ̀lú àwọn gọ́fúnọ̀sì ṣíṣàdìdì o àwọn ìṣòṣèlú kankan àmọ́ ọmọ ṣíìfù náà ó ti kọ̀ǹtẹ́ẹ̀tì rèé Alhaji Aliyu Ajíbọ́lá tó ti jẹ ọ̀dàrẹ́bù ó tún wà ní ọ̀dàbí ẹ̀kọ́ wà ní House of Senate báyìí ohun àtọmọ rẹ̀ wọ́n ń ṣe ìlú àwọn ìṣòṣèlú. Bọ̀ màmá kò ayé ò wá jagun mọ́ bó wá ní. àkọsẹ́ tó ń ṣe nǹkan kan mọ́. So báwo ni ilé Agbeni ṣe wá relevant ní Ìbàdàn báyìí. ó kọ tá a jẹ tá a sì wà báwọn ó kọ tí bàbá tó bí bàbá wa tó gbé wá pẹ̀lú ìṣesí rẹ̀ nìbàdàn la fi ń fọ́ṣàn o. Láti ìgbà tí bàbá ń ti lọ ọ̀sẹ̀ ń tọ́yà sí láyìn ogun láyìn ìwé nǹkan là ń ṣe o.
gbajúmọ̀ àbí pé ká má pé ẹnìkan ò ṣe nǹkan ẹni wọn ò ṣòṣèlú o but chief máa ń múfù mọ́ àwọn olóṣèlú irú Ajímọ̀bí ní ìsìn ń bọ̀ wà láyé ọ̀rẹ́ gidi ni wọ́n mi mọ̀ bó ti jẹ́ sí Ṣèyí o àmọ́ báwọn àmọ́ pé ń ṣe òṣèlú personally oyè Ìbàdàn ló fèsì jù lọ́ọ̀yà international lọ́ọ̀yà ṣe ní. àwọn ẹ̀ka tó wè mélòó báyìí torí mo rí i pé nínú ọ̀rọ̀ yín àwọn òyìnbó ń jáde ń bẹ̀ àwọn òyìnbó kì í ṣe àwọn òyìnbó kèrémí kì í ṣe àwọn òyìnbó kékeré ẹ̀ka tó wè mélòó. mo kàwé mẹ́wàá ìgbà tí mo fẹ́ lọ pólì ẹni tó fẹ́ sponsor mi kò kú torí ìlú mẹ́wàá mi Renaissance Commercial School. Renaissance. One of the foundation students of it. Bọ̀dé Phillips ní foundation. Tight friend pẹ̀lú dájú mi. Bàbá mi àti Bọ̀dé Phillips wọ́n jọ dá Renaissance rẹ̀. So ilẹ̀ ṣe mọ̀ pé ojú ọmọ ń gbà náà wọn ò kì í fẹ́ràn obìnrin ní skul wọn á lọ́bẹ̀ ní ọ́fíìsì. Àrẹ̀sà secondary modern school ni wọ́n lọ. But ìgbà tí Bọ̀dé Phillips táyà ni bàbá mi ń tà lókun pàǹgbà náà tight friend báyìí ni wọ́n tọ́wọ́ fẹ́ dá skul lẹ̀ tọ́wọ́ bá bàbá mi bó ṣe ra lẹ́bẹ̀ láre wọn òun àti bàbá mi ń jọ ń kiri èké tí wọ́n fi kó student jọ ìdí inú tí mo fi dé secondary school influence pé bàbá mi ń bá wá student nígbà tí wọ́n ti fún mi. náà fi ní kẹ́yìn náà jẹ́ ọ̀kan lára àwọn tí. ìwé mẹ́wàá àgbà yẹn ju ìwé mẹ́wàá ó ju ti yunifásitì sí lónìí ó ju yunifásitì lọ lónìí because standard of education gan ti drop. ọ̀pọ̀ wọn ń gbé náà nígbà tí ọmọ secondary school pé I want to wanted mo ní kí ni dé bá wanted àwọn ilé ẹ̀kọ́ kò sọ bá wẹ́ǹtì ni kò sí wanted. kò sí wanted. ọ̀ sì wá lè correct wọn kí wọ́n gbọ́ àníwèé tí ń ti kọjá ẹ máa ń lé ẹ̀sọ́ sọ́rí ẹ má bínú ẹsẹ̀ ní 1960. ọjà agbeni tá a bá ń sọ̀rọ̀ nípa agbeni wọ́n tún máa ọjà agbeni mo fẹ́ lọ agbeni ọjà agbeni bó o lọ ọjà agbeni bó o ló ṣe. ọjà agbeni kì í ṣe pẹ́ nìkan kan ló dalẹ̀ sẹ́ẹ̀rí gbogbo ibi tá a rí dóbẹ́ẹ̀tì ilé gbígbé ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. ilé gbígbé. ilé wà bẹ́ẹ̀ ní ń gbé nǹkan wájú ta mi ní ń gbé nǹkan wájú ta mi wo ṣe dọjà mi kì í ṣe pẹ́ nìkan lọ fọ́ ọmọ nù nǹkan kan fọ́ ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ títí wọn fẹ́ tó bá ń tẹ́lẹ̀ títí àgbẹ̀ni ilé gbogbo bí arúgbófẹ́tì ilé ló wà ń bẹ̀ èèyàn ò lè jókòó kọ́ máa ṣáà nájú síta níta bí ìnájú ta bá ń gbá sáà bẹ́ẹ̀ bá ń gbé iyọ̀ bẹ́ẹ̀ bá ń gbá ta bẹ́ẹ̀ ntọ́dọ̀jà ni kì í ṣe pẹ́ nìkan lọ fọ́ ọmọ ọlọ́run lọ sọ dàbí. ọjà wọn sì ti wá lórúkọ gidi báyìí tí wọ́n sọ pé ọjà agbeni bóyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni òmò bá gbé ní ọ̀gán ṣe àfi bí ẹ ṣe sọ yìí. àwọn ọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n bá járọ́ àlú òkè pé àdàkùn níbo làwọn ti fẹ́ tó ẹjọ́ ẹsẹ̀ kéré tí wọ́n bá fún wọn wọlé ṣẹlẹ̀ tó pọ̀ lẹ́yìn báyìí ṣẹlẹ̀ tó ṣe òní. àwọn kan ìrírí wo ló ṣẹlẹ̀ nígbà tẹ́yìn ń dàgbà lágbéni tẹ́ lè rántí láti sọ̀rọ̀ pa tó yẹ pé ẹ wò pé bóyá làwọn ọmọ sí ti ẹ mọ̀. ṣe rí àkọ́kọ́ gẹ́gẹ́ wọn ò rí bá ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi gẹ́gẹ́ làwọn mú dàgbà omi gẹ́gẹ́ là fi ń wẹ̀ bẹ́ẹ̀ náà nígbà náà wọ́n ń dalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ̀ tí wọ́n ń dalẹ̀ wọ́n ti kọ́ kinní kan gbòòdò báyìí àwọn ìjọba wọ́n kọ́ bí ilé ahéré tó ga tó báyìí ibẹ̀ ni kálukú ń dalẹ̀ sí tí wọ́n sì ń sún omi gẹ́gẹ́ làwọn ẹ̀ téèyàn bá fẹ́ ṣe gbajúmọ̀ nígbà tiwa gẹ́gẹ́ lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn kóra wa jọ ẹni tí ó takòtò àwọn tí ó mọ mẹ̀mú ẹni tí ó mọ àgbàlagbà náà mọ wá jókòó tí wọ́n mọ pàtàn fún wa kó tó di gẹ́gẹ́ olóòrùn
Ngbà téèyàn ń pọ̀ sí ni gẹ́gẹ́ ń bàjẹ́ sí kò síbi tá a lè àwọn ará ọjà bá wọn a máa gbélé wá dà gẹ́gẹ́ bí nsìn kò síbi wọn gbélé sí Ajímọ̀bí tiẹ̀ táì nígbà tiẹ̀ tí ń gbé mọ́tò kiri tí wọ́n mọ̀ dalẹ̀ sí àmọ́ ńgbà títì tó ń dọ̀tí tí wọ́n mọ̀ dalẹ̀ sí àárín méjì kí wọ́n mọ̀ kó mo rò pé ni wọ́n tún fi káńsù ẹ̀ àdúgbò tí ń dalẹ̀ gẹ́gẹ́ ọmọ wọn o gbogbo ayẹyẹ ní ti gẹ́gẹ́ ti wá o ọ̀nà gẹ́gẹ́ jìnnà o obìnrin ni gẹ́gẹ́ láyé ìgbà kéékèèké tá a bá wá a máa jáde tí ó jókòó lórí gádà ń bẹ̀ o ọlọ́mọ wa mọ̀ gẹ́gẹ́ ti bọ́ ta o ẹ máa bọ̀ nílé o gẹ́gẹ́ abiyamọ ni kì í ṣe kà gẹ́gẹ́ ti bọ́ ta o ẹ máa bọ̀ nílé o gbogbo òdìsí ayé dùn wà náà gbogbo ayé fẹ́ ọ̀fẹ́ ṣe competition pé a fẹ́ ẹ jẹ́ kí wọ́n rí pé àjẹ tọ́ da lé wa bàbá gbóúnjẹ tó gẹ́gẹ́ lẹ́gbẹ̀ẹ́ lọ ní kálukú ọmọ donate ara rẹ̀ ọwọ́ gbogbo ọ̀rọ̀ gbajúmọ̀ gbà kékeré àti ẹ̀sẹ̀. Mọ̀mọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ ẹ jẹ́ kí lọ́jọ́ iwájú Àgbèní kí lẹ lè sọ pa ọjọ́ iwájú Àgbèní kí lẹ lè sọ pa ọjọ́ iwájú pé ọdún 10 sísìn ọdún 15 sísìn kí ló lè ṣẹlẹ̀ l'Àgbèní kí ni àwọn nǹkan tuntun tẹ́ lérò pé tó lè ṣẹlẹ̀ l'Àgbèní kó tó má Àgbèní tó gbòòrò tó lẹ́yìn ògo jù báyìí lọ. Yẹrí ilẹ̀ ti tán lẹ̀ ó sì dáa kéèyàn máa dáṣíwájú tó dáa ẹ̀wọ̀n olúlé tẹ̀dùn káwọ́ àgbẹ̀ ti tóbi Ìjẹ̀ṣà tí ń pa fún àti awíìsì láti fi kọ́lé kan irú ẹ̀yà alákọ̀wé tí ẹ̀ ń wọ́ ọ́fíìsì jàrànjàrànjàràn kiri àníkọ́kọ́ 3 or 4 stories tí wọ́n gbà wọ́n máa fi sọ́fíìsì Àgbèní ó tún máa gbòòrò sí èèyàn ti kọjá gbé nílọ ó ń dínkù ni bí nǹkan tí àáfàá wí bí ọba nílé yá ló máa gbé nínú ó gba ọmọ Àgbèní bàbá Jẹ̀bú sùn tí Jẹ̀bú fọ́ máa gbé ní sẹ́wọ̀n pé ìwọ kò lè ṣe báyìí papọ̀ mọ́ kínní ní ìsìn ìyá kan wà ní wa ọ wà nílé tó gbé yàrá tọ́lẹ̀sì bíi 43 years ló gbé nílé wa ńgbà wọn wá bàjá wọn ò lé o táwọn à ń sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ti di lọ́ọ̀yà wọ́n wà ń sọ fún wa pé kò yẹ ká gbowó lé lọ́wọ́ rẹ̀ mọ́ toró ti lé ní 15 years pé tẹ́ẹ̀ bá fi ilé rẹ́ǹtì fún yàn tó bá ti di 15 years kọ́kọ́ bàjá kó lé lọ rẹ́ kó tún wá bẹ̀bẹ̀ nígbà tí ẹ bá fi di 15 years mi òun náà ti wá fi kan ṣe ibì kan títí àjòjì pọ̀ ní Àgbèní ọmọ Àgbèní lọ tọ ẹ ṣeun ìbéèrè méjì náà ló kù ǹjẹ́ ó ní bí àwọn òwe àbí bí ẹja ká oríkì Àgbèní. ọmọ ọlọ́fà ni orí Ọ̀fà láti ṣẹ̀wá àwọn bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ ọmọ ọlọ́fà máa jẹ ọmọ àfihàn tó tọ́ àwọn tí ń kíyàn ọmọ kí omi ọmọ. ìjà kan lóru Ọ̀fà. ayò Ọ̀fà láti ṣẹ̀wá. òwe pàtàkì wo ni ẹ máa ń sọ ní àárín ẹ̀yin Àgbèní bí òwe Yorùbá. ṣé ẹni tí wọ́n bá ń ṣe ìjẹ̀bùn báà náà wọ́n á máa sọ pé bí wọ́n bá sọ ọmọ Àgbèní kò ní wúwà tó ń wú Àgbèní ìwúwà burúkú ọmọ àlè Ìbàdàn lẹ́yìn. wọ́n fi ń gúnyàn lára. ẹja. ẹ káàbọ̀ ṣe ti rí nísìn bó ṣe jẹ́ gangan nìyẹn ṣẹ́yìn nífẹ̀ẹ́ ń tẹ́ ẹ gbọ́ ẹ rí bí wọ́n ṣe fi Google detect ibi tó dáa even sọfíọ tó bá fẹ́ wọn ilẹ̀ fún yín láti detect ibi tí ilẹ̀ tó dáa
tó ṣe gbé ó máa kọ́ sí yín lówó gan o ó máa ná yín lówó púpọ̀ òun wọ́n fi nǹkan wẹ́rẹ́ detect yẹn wọ́n kàn detect ẹ̀ àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ní gbẹ̀yìn gbogbo ọmọ akóti létà kọ́lọ́ má jẹ́ kí àbámọ̀ kó gbẹ̀yìn ọ̀rọ̀ wa ńlẹ̀ Yorùbá tó rà ti wọ ọmọ akóti létà àṣẹ bí ọmọ tó ní làákàyè gbogbo tó yẹ ká máa lò lọ́fẹ̀ẹ́ náà ti kẹ̀yìn wá sí báwa la àgbọ́n ni báwọn òyìnbó náà kó wa ńlá káyè lọ ní àkúkú mọ̀ àmọ́ dàbẹ̀ ní wípé àsìkò yìí gbogbo wa náà á padà síbi orísun àwọn bàbá wa a máa mọ bó ṣe ń lọ àsìkò tá a mọ bó ṣe ń lọ lélẹ̀ ní mọ bó ṣe ń lọ kẹ̀ bẹ́ẹ̀ ni Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ if you are seeing me for the first time Yorùbáwùyí lórúkọ tèmi o I am the one and only Akalolo of Yoruba land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ ìyá olóyè tí ò pé méjì Abẹ́ní ọmọ òṣèré pààrọ̀ bí yín ó pààrọ̀ Abẹ́ní yóò déwájú ìjọba ibo nílùú tí yín ká bá yín lọ síbẹ̀ àwọn kan ń kọ́ àwọn ìlú kan sáyé nínú comment section ẹ lè kọ́ síbẹ̀ tábà mọ̀ tẹ́ ẹ kọ́ tábà rí kà àbí kẹ́ kọ́ ní èdè Gẹ̀ẹ́sì tàbí kẹ́ kọ́ lédè Yorùbá tábà rí kà déédéé tábà rí kà tí má ti reply comment yín ní comment section wípé kẹ́ ẹ pè mí mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ni kẹ́ ẹ ṣàlàyé ọ̀dọ̀ yìí fún wa kí ló wà ńbẹ̀ kí n rán àwọn ọmọ lọ kó lọ bá yín béèrè ìtàn níbẹ̀ bó ṣe jẹ́ kí wọ́n ṣàlàyé fún wa àgbà onítàn lórílẹ̀ o màámi ìyá ńlá mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ẹ ṣé mà àti gbogbo àwọn ikọ̀ Yorùbáwùyí tí wọ́n lọ sí Ìbàdàn tí wọ́n lọ bá wa bá màámi ìyá ńlá ìyá ńlá ìyá ńlá ọjọ́ yẹn á túbọ̀ dalẹ̀ o ẹ wá ní dàgbà òṣì ẹ ní dàgbà yà ẹ tí mọ̀ ṣe àìní mọ̀ ṣe mọ́ kò ní kàn yín wọ́n sọ ìtàn àwọn politicians náà wọ́n lógun náà máa ń jà nílé àwọn ogun náà ń jà àmọ́ kò sógun mọ́ Ìbàdàn wọ́n ti sọ pé àwọn ni wọ́n dá ogun Fúlàní padà níjọ́ kínní àná àwọn ọmọ ogun Ìbàdàn ni wọ́n ṣe yẹn wọ́n ti ń gbìyànjú fúnlẹ̀ Yorùbá ààrẹ náà ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Ìbàdàn ọ̀kan gbòógì ni wọ́n nílẹ̀ Yorùbá o wọn ò ṣe fi ṣeré wọ́n ń ṣe àrọ́tì sẹ́yìn wọn ò ṣe bẹ́ẹ̀ Yorùbáwùyí lórúkọ mi if you are seeing me for the first time like I said again Yorùbáwùyí ni mò ń jẹ́ page mi ni ẹ subscribe to YouTube channel mi kẹ́tẹ́ notification bell yín kalẹ̀ ká tún máa gbé mi wá fún yín ẹ máa gbọ́ èmi ni màmá wá o ẹ̀yin ni màmá bá àmọ́ nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín gan and if you love what I am doing tẹ́ bá nífẹ̀ẹ́ tá à ń ṣe ẹ bá wa pín ẹ bá wa comment ẹ bá wa share ká lè bá lọ sí ìlú tí yín náà ẹ ṣé mo dúpẹ́ and if you want me to go to your place àbèrè owó lọ́wọ́ yín o àbèrè owó lọ́wọ́ yín à ń ṣe fún humanity kò kí ń ṣe ìgbéraga tẹ́ bá fún wa a máa gbà ṣùgbọ́n àbèrè owó mọ́tò lọ́wọ́ yín ẹ má yẹ káyà yín já ẹ sọ fún àbí tẹ́ bá fẹ́ ká lọ àbáyín lọ àbáyín kí wọn bẹ ẹwẹ sọ ọmọ alárẹ̀ Ìjẹ̀bú mò ń bọ̀ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ mò ń bọ̀ ẹ ṣé gan.